ẹ wo bí ẹ jẹ́ ká wọlé àdúrà anybody mọ́. ṣé bí àkọ́bí ọmọ yín lẹ pé ọmọ tá a fẹ́ sọ lórúkọ? lóòótọ́ àkọ́bí ọmọ wa ni àmọ́ ṣe rí nínú ìlú tá a wà yìí àtèmi o àti ìyàwó mi o lẹ́yìn ẹni tó mú mi mọ̀ yín tó ní ká wá sọmọ lórúkọ ń bí báyìí àtẹ̀yìn tẹ́ jálàgbà àtọlọ́run àléyàn ọmọ. nílẹ̀ Yorùbá tí wọ́n bá bí àkọ́bí ọmọ báyìí gbogbo ẹbí ló máa péjú pésẹ̀ síbẹ̀ láti wá sọmọ náà lórúkọ. Bọ́lájídé ibi báyìí lẹ wà ni mo ti kọ́lẹ̀ kó mo ti ń pariwo àti kejì látara omi ò rí anybody tó jáde. gbogbo ọmọ ó jáde ó náà fẹ́ ṣe sáré wá nǹkan tó fẹ́ jẹ. ọgbọ́n ọmọ jáde ọmọ tó ṣẹ̀bi irú ìwà wo lélẹ̀. ọ̀sán wọn ni wọ́n ibà ní ìgúnpá apá òṣè kan yá adífá fún bàbá yẹkúyẹkú òkè àpà tí wọ́n ń pè lọ́yẹ̀kú ṣọ̀pọ̀nà ibà ń lọ́yẹ̀kú dànù lórí takọ́tábó èjèèjì ọyẹ ibà kí ló yẹkú dànù lórí ẹni èjèèjì ọyẹ ibà yẹkú dànù lórí ọmọ wo èjèèjì ọyẹ ibà yẹkú orí wa dànù ọ̀tá ń sá ọmọ eléjì ó gbè sá ẹ wá wẹjọ tí ń sáré ikú náà gbọ́n odù tí ń típa yìí tọ́ka sí le ó ní bàbá wí fọ́mọ ẹni agbọ́ ká wí fún ni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọlé ajérò àwí fún ìfẹ́ àìkọ̀ fún ìgbà nímú ní roko bòmí dandan ẹ rí nǹkan odù tí mo rí lójú ọpọ́n báyìí odù ikú ni. ẹ dákun ṣé obìnrin tí ni àbí ọkùnrin. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò.